fẹ́ mú. Surest pàdé mi ever leave. Stamp ni. Ṣọlá pé mi lè. She's my very good friend. Ó dẹ̀ jọmọ dáadáa sí mi. Mo fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ dáadáa. Mo wá fún ẹ ní. Ọkọ àti ìyàwó ló fẹ́. Kò kí n ṣe ọmọ runs. Kò kí n ṣe àwọn ọmọ rádaràda. Kí tó lè sọ pé wá fún ẹ níyàn pé kẹjọ máa date ara yín kò kí n ṣe à ń ṣe rádaràda. Ṣé o ti yẹ? So Ṣọlá pé lórúkẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa. Tíkè ó ṣojú ẹ̀ ń sìn o mi ní fẹ́ fọ́kọ̀ platọ́dọ̀ fẹ́ mú o bá mi bá sọ̀rọ̀ kó gbọ́ ojú ẹ̀ ni mo ti ń sọ mi sọ lẹ́yìn ẹ̀. Ó ṣojú ẹ̀ ń sìn o ó ṣojú mi pé 10 years ni ẹ̀ mi fẹ́ kọ́ rẹ̀ bójú mi jẹ. Bọ́ aláìdá ni. Bí ti báwo? Ṣé láti ìgbà tí èmi àti ẹ ti ń fẹ́ra wa ṣé mo ti fi ọjọ́ kan mo ti fi fọ́kọ̀ pẹ̀lú ẹ rí? Ẹ kí wàá ló wá ń sọ̀rọ̀ 10 years bó ṣojú mi eléyìí tó ṣojú mi ibire ló máa já sí mo trust ọ̀rẹ́ mi náà ó dẹ̀ ti ń wá kí ní ìtì pẹ́ ṣùgbọ́n léyìí tí ọlọ́run dẹ̀ gbára tiẹ̀ tọ́lọ́run lò ẹ́ fún yìí jẹ́ kó bọ́ sí i náà ọmọ ẹlẹ́lẹ̀ tó jókòó yìí má jẹ́ pé nǹkan tọ́rọ mi bá ń tọrọ gbogbo gbà nìyẹn o obìnrin dúdú ni èmi nìkan ni máa ń tọrọ pupa mo dẹ̀ ti rí pupa mi ò níbi tí mo lọ kí ni mo fẹ́ wá lọ dúdú. ọ̀rẹ́ mi ló ní dúdú ẹ jẹ́ kó gbé dúdú ẹ lọ. wobi sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ má yẹ ká máa gbàgbé ẹni gbàgbọ́ ọtí èmi fúnra mi mọ̀ pa ayé ń ṣe mí ebe ni ayé ń ṣe mí àmọ́ ọjọ́ tí èèyàn bá ti mọ̀ pa ayé ń ṣe òun ti bọ́ lọ́wọ́ ayé nìyẹn kí n wá dúpẹ́ lọ́wọ́ ìtì ẹ tó jẹ́ kí n mọ̀ pa ayé ń ṣe mí mo ti bọ́ lọ́wọ́ ayé mi ìrórí sórí kọ́lọ̀ mi rèé mo ti bá ọlọ́run dá mọ́jẹ́ mú gbọ́jọ́ tí n bá fẹ́ yàwó kọ́lọ̀ mi ni máa fẹ́ èmi kọ́ ọlọ́run ó lè jẹ́ kójú bá tì mí ẹ jọ ìwọ tó fún mi lọ́mọ mi ní fẹ́ bójú ara mi jẹ́ máa tú ara mi ṣe tí mo ṣe wà yìí ọ̀rẹ́ mi ìfẹ́ tó àṣírí ara mi o àmọ́ má ẹ̀ka tó àṣírí ara mi ò ní girlfriend mọ́ láyé mi ní ilé ayé tí mo wá mi ò ní mọ́ tí n bá tún gbé ayé wá mi tún ní mọ́ tó bá dá èmi ìfẹ́ yàwó mọ́ ìwọ ni èmi rè ìwọ rè. àdúrà tó tiẹ̀ máa ń gbájú. olùfẹ́ ẹ jọ bó ṣe wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kó ní mi lára ààrẹ mi wà lẹ́gbẹ̀ẹ́ ló tún ní lára ó yẹ kó pàṣẹ ìwọ máa bọ̀ báyìí. ọ̀nà wà jókòó láàyè. ìwọ máa bọ̀ báyìí. mo jókòó síbẹ̀. jẹ́ kí mi náà. ẹ jọ ẹ wo kọ́lọ̀ ẹ̀ tó bọ́ ọmọ ọ̀bọ̀ lọ. ó ti lọ jù. ó yá wo kọ́lọ̀ yìí mo lè má para fọ́dún mẹ́rin kò sẹ́ni tó fẹ́ béèrè lọ́wọ́ mi kò sí àbọ̀wọlé ó lè ṣe kó má para ọjọ́ kan kò lè work ó máa ti hàn láti bí atẹ́gùn. ọ̀rẹ́ sori I think I like him but ṣùgbọ́n ọkùnrin ìbẹ̀rẹ̀ náà máa ń níwọ̀n kí n lópin o gbogbo mo jọ ń torí ọlọ́run ṣàbá mi bẹ̀ mo fọlọ́run bá bẹ̀ tòmárì ta sọ yẹn náà ni. no ọ̀rẹ́ mi ò lè fọkọ of course na torí nǹkan tó ń gbàdúrà tó ń gbà ààwẹ̀ fún lójoojúmọ́ ọgbọ̀n ló ti rí kò lè fọkọ. ọlọ́àjà lópin àtọkùnrin àtobìnrin òpin ló dáa jù láyé yìí kò sẹ́dà tó wálé ayé tó ní padà dẹni lẹ́lẹ̀ kò rà àrọ́gọ́ dá sí i ṣe rí mo fẹ́ kọrin kan fún ni orin ìfẹ́ ni. mo fẹ́ sọ̀tàn olólùfẹ́ kan ogun tó wá ti ṣe bí kò tẹ̀ mí lọ́rùn mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ pé kò tẹ̀ mí lọ́rùn o tí wọ́n fẹ́ sọ̀rọ̀ wá sọ wípé ìfẹ́. ọkùnrin ẹ máa dá o ẹ máa lọ́rùn o láti dúró gbogbo nǹkan tó sọ fún mi pátápátá ìlérí tó ṣe fún mi lórí bẹ́ẹ̀ni tèmi àti ẹjọ́ ń sùn sí ta lélẹ̀ aṣẹ́wó yìí onírànì onínàbì yìí ẹlẹ́dàá mi á dá fún ẹ ẹlẹ́dàá mi á dá fún ẹ orí mú náà wọ̀rí wọ́n kò burú wá kó ní tiẹ̀ wọ́n kó ní tiẹ̀ lágbára náà agbára ń ṣì. wo kì í ṣe pé bó ṣe lọ ẹ ló ń dùn mí àbí bóyá ká mi mọ́bì ló ń dùn mí kí ló kàn pẹ̀lú ká mi mọ́ ìwà mo ń sọ pé ó pa action mọ́ mi lára bó ṣe wà ní tí wọ́n fẹ́ sọ̀rọ̀ burúkú sí bí ayé ẹ̀ kò lè tó bá rí mi a máa sá lọ ni owó wèrè gan ẹ wà pé ẹ̀kọ́ ní ti ẹ̀wájú ẹ̀kọ́ tí wọ́n kí ló fò sí kí ló forí burúkú ìwọ wèrè gan kí ló máa ń ṣe obìnrin gan náà
mo ṣe rí pẹ̀lú ẹ̀ mo ní ká ti bẹ̀rẹ̀ láìsí kò sára níbẹ̀ mọ́ ara yàrá àti yàrá. ooo bó ti bá tàn náà má darí náà kàn ká mo rà bẹ́ẹ̀ àná. Sọlá kí ló ṣe tó dọ̀? Bá wa sọ̀rọ̀ náà ó dẹ̀ dọ̀ ó lẹ́nu ọjọ́ mẹ́ta mo ti ń notice ọkàn káàmó ò ṣeré ó mú nǹkan ò ní mú nǹkan kí ló ṣe ẹ́? Wo ṣe mọ̀ pé mi ìfẹ́ tẹ̀lé yín jáde tẹ́lẹ̀ nǹkan tó ń ṣe pò ṣọ̀ra nǹkan tó ń ṣe lóyún bá dé òṣọ ọmọ ẹ̀ mo ti wà ókè. ó wà ókè ṣá national anthem ẹ̀ kí ló máa ń ṣe ọ bèbí yìí náà ó ní kó mú nǹkan kó dáa kó sáré náà wà ókè ó mọ̀ ẹ́ kí ọ̀rọ̀ ìrònú ọkùnrin kó pẹ́ ṣá ẹ́ ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ń sìn ó ti di ọmọ elépo ni ó máa túbú ẹ̀fọ́ ni. ẹ wò ẹ̀yin babe ẹ tẹ̀kẹ̀ yìí sí ẹ tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú ẹ̀ èmi náà understand bó ṣe ń fi o gbogbo ọ̀nà mọ̀ pé nǹkan tó ń ṣe yìí kò ṣe ṣeré kéèyàn love èèyàn ẹni tó dẹ̀ love bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ break heart ẹ̀ no be for here na ẹ tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú ẹ̀ mo mọ̀ wípé ẹ kó ọ̀nà ti gbàgbé ẹ̀ bọ́tá bá máa bá sọ ẹ jẹ́ ká ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe understand babe mo sit down to understand mo understand kò tó ń ṣe gan-an ni but even at that mo fẹ́ kí n kò máa yẹ pé tí ọkọ bá kọ̀yàn ọkọ lèèyàn máa fẹ́ tó ló ń bá dẹ̀ sọ pé eléyìí tó fi ẹ́ lẹ́yìn pé tí ẹ ṣì ni ó máa ṣe padà wá bẹ́ẹ̀ ibi tó jókòó sí i náà ni kókó tó wá dé nǹkan tó wá ti fòun ṣe ẹ̀ léṣe kí ni kó wá bá ń lẹ̀ kó ti dọ̀wọ́ olú kó má fa ìmọ̀ kò kàn ní jọ́ lójú gan mọ́ òun tó bá dé ẹ̀ kókò bẹ pé ẹ ọmọ sì set sí bẹ́ẹ̀ bí ti ṣì wà okay ṣe understand so torí ẹ̀ gbé gbogbo ẹ̀ kó láyà for now gbé kó láyà má torí akọrin kan para ẹ̀ o kò fi jàǹkan sáyà. mo kọ́ mo ti gbọ́ ní mama try. Dàsáyà tí ló lè ṣe dàsáyà. Dàsáyà no darling. ó yẹ bọ́tà ẹ jáde jàre táìmù lọ. You are looking sweet. What is this? Jọ kí ló kó sí? Kí ló já mi orí? Ṣé mo ṣe ń tẹ̀lé wa lọ lélẹ́yìn ni? Mo ti sọ fún pé mi wà interested ẹ lè máa lọ òun mi lọ. O wà interested? O ò lọ. Kí ló máa ń ṣe wọ bébì náà? Mo ti sọ fún ẹ pé lè tó kàn jókòó sílé tó ronú yìí. Ìrònú ò solve anything. Ìrònú ò dá nǹkan kan, ó kàn máa ń kọ́lé àìsàn sílẹ̀ lára ni. Kó jáde síta kó jẹ́ ká lọ ṣe fàájì kó gbégbó òpó ẹ̀lọ́kọ́ ó dé jókòó sí ìwọ̀sán kó lọ. Ẹ jẹ́ ká lọ jàre. Wọn náà mọ̀ pé kò easy mi mọ̀ bí mo ṣe fẹ́ kò easy now ó yẹ kẹ́ understand mi kò easy at all. Èmi ti sọ pé tí kò bá lọ jẹ́ ká wá lọ tiwa tóbi ṣe wà ń fi mi lè ní ìfàjì àlẹ́ tí kò bá lọ jẹ́ ká lọ ìyẹn fún ọ̀dẹ̀ tẹ̀ dọ́ mi jẹ́ ká lọ jẹ àwọn ẹni tó bá lò wò lọ. Ìwọ ló mọ̀ tó ò ní lọ. Kùn mí lọ jàre kùn mí lọ ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣáàbà mi gẹ̀ẹ́sì nǹkan bọ̀. Èmi gbọ́ ó fọ́ ni. Ẹ̀ẹ́dẹ̀ ìjọ ni. Ẹ má pẹ́ o. Mi ò ní pa ẹ̀rọ fún yín mo lè fẹ́ kẹ́ believe me ní times àwa yìí ṣé rí ọmọ Ṣọlá yẹn ó wù mí lọ fi ṣe àyàsẹ́ ṣé mo fẹ́ máa purọ́ ni mo mọrú pàrọ̀ àti àwọn games tá a jọ ń gbà mo dẹ̀ mọ iye games mo ti bá yín gbà you understand kò ń ṣe tí bá ní ìdánmọ́ láti ṣá láti fọ́ lẹ́nu màá sọ fún yín ṣọ́rọ̀ mi yé yín but this time around mo fẹ́ lédi yìí Ṣọlá ìwú mi honestly speaking nǹkan méjì ni mo kó jẹ lára ọmọ ẹ̀ ìwà ẹ̀ mo ti study ẹ̀ tipẹ́ skin ẹ̀ ẹwà ẹ̀ bó ṣe dúdú yẹn man ó trip mi sẹ́ ẹ believe me now. lóko ṣe fẹ́ gbọ́ o ò lè bá Ṣọlá jẹ́ Ṣọlá yìí ṣọmọ tó kọ̀ lè use tó kọ̀ lè drop bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ ọmọ tó fẹ́ fọ́ lẹ́yìn ni àwọn kan tí bá ti pọ̀ ọ́ lásán àwọn tèmi máa gbé wọlé tẹ̀kẹ̀sẹ̀ ni ó lè bá yẹ̀ jẹ́ o ọ̀rẹ́ mi àbí ohun tó jẹ́ kó mọ̀ ọ́. gbọ́ ìwọ rẹ ṣé ó dà bí mi àti ẹ ti ṣe wà ó believe nǹkan tí mò ń sọ yìí. Sálòkù ṣe bẹ́ẹ̀ mo pamọ́ra wa àti ibi ní àwọn ṣe very well adọ́mọ bó ṣe ń lọ ní àmọ́ level àmọ́ everything ṣe rí Ṣọlá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí that babe na my bone àti ìnà òwúrẹ́ mi tímọ́tímọ́ ni ọmọ tí mi ò lè ṣe fún mi padà ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ kó tẹ̀lé àbí báwo ni ó yẹ kó tẹ̀lé wáyé gbà but ó nurse outbreak kan lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ pé mi lè ti fẹ́ kó dàbí pé mi pa ti dákú wà láì mi ìfẹ́ kọ́yìn páwọn ọ̀rẹ́ ìbára tí màá bá yé ẹ̀jẹ̀ sí
so mi ò fẹ́ ní bọ́ọ̀lì tó kàn máa jẹ tó kàn máa sá lọ mi ò fẹ́ use and dump rárá fọ́mọ yẹn so ẹ jọ̀ọ́ tó bá ti jẹ́ pé ẹ mọ̀ wípé ẹ lè keep ọmọdé ẹ fi ilé ẹjọ́ kaba ẹwẹ́ lómi. ẹ gbà ẹnìkan bring heart ẹ right èmi àtún àti ẹ ṣe me I dey tell you this tẹ gbà mí ẹ gbà tẹ́lí màmá mi jẹ́ kí n understand pé kí n wà responsible it is hard time for me to get serious fact lèmi pani tí bá ní ìdí ọmọ tí mo fẹ́ fọ́ lẹ́nu ẹ mọ ajágẹ́ mi ìlẹ́lòmíì tí mo máa lọ ń bá this time around lẹ́nu àwọn ọmọ tẹ́ ẹ̀ fún mi náà ni mo ti pick ẹ̀ tó wù mí sí pé mo fẹ́ fẹ́ accepted now ẹ gbà mí sọ fún yín mi ní tójú yín mọ́lẹ̀ inú máa dùn sẹ́ ẹ̀ èmi sọ fún yín. kò sí wàhálà tẹ́ bá ti promise mi pé ẹ ní bójú ọmọ yẹn jẹ́ ẹ mọ̀ pé tójú bá yọjú kóhun máa yẹ ọ́. ẹ gbàgbọ́rọ̀ ohun olè yẹ rárá bí tá a bá wà yìí ẹ jẹ́ kí wá fún yín ní nǹkan kan wípé wá bá mi ṣe ẹ gbà mí sọ fún yín àkáǹtì yẹn sẹ́ǹdì ẹ̀. bàbá mi lóko tó àpá lóko lóde tó sábà lóko. This is too much. Hey, Saloku, in fact, you surprise me. Ó máa ń sọ wípé igi tí ẹ bá fojú rí náà gbà mí a máa gbéyàn ṣubú. Bros, ẹ surprise mi gan o. Ọlọ́run lè jẹ́ kí ẹ máa lè surprise mi lọ bẹ́ẹ̀. Tó bá sọ pé ẹ̀yin lè máa mú ọ̀rẹ́ mi lè máa láìkẹ́ tó báyìí lè máa kẹ́ lójú kẹ́ ní bàbá ní rọ ni. But ẹ̀gbọ́n ọlọ́run fún yín ṣe. I'm in love ọ̀rẹ́ mi inú mi ti ẹ̀dùn fún ẹ I'm happy for you. Kọ́lù ọgbà tí màá bẹ ń lé tí màá wà sùn ọ̀rẹ́ mi onírọ̀ ọ̀bọ̀ tango brọ́dà mi wàhálà kò ní bàjẹ́ fún yín ẹ bá yín kú tọ́jú ẹ̀ dáwọ́ àdẹ̀ fún yín ṣe ọ̀rẹ́ mi ìwọ náà rí mí ìnà ọmọ jẹjẹ ọ̀rọ̀ jẹ̀ ṣe ń dán gbogbo dídán tèrè brọ́dà mi kú ṣẹ́jà mo gbà fún yín. ẹ wo inú mi dùn gan lé mi yìí ẹ wo ọlọ́run tó fi ọ̀rẹ́ sí wa láàrin kò ní dá ọ̀rẹ́ wa rú. àmì o. ẹ wo ẹ má jẹ́ kí inú ẹ dùn jù ẹ jọ tó ọlẹ́ sábà mi bẹ̀ kó má kọjú mi sóhun alẹ́. wò ó ṣe fẹ́ gbọ́ wọn ò bí ìyànà kó dáa tó bá lọ ti fẹ́ bẹ́ẹ̀kì àti ẹ̀ máa jojú yàrá ayé ẹ̀ ni ó yẹ kó mọ̀ ní Fọlákẹ́ náà. àwọn ọmọ òye wà nílé rẹpẹtẹ ẹ ká ṣú àwọn ẹni tì náà àwọn ẹni ṣe bẹ́ẹ̀ fáwọn ẹ̀rọ àwọn ará dojú bọ́ wọn apá gbòòrò bọ́ọ̀lù àmì tẹ̀ ní ṣe èyí tí wọ́n lè gbà bẹ́ẹ̀. mi gbọ́dọ̀ blame Ṣọlá kò lẹ́bi àwọn the kind of lifestyle gbogbo àná ti play tẹ́lẹ̀ ló ń jẹ́ kẹ́rù máa bà ọ̀ nínú kinní kan bó ṣe máa ń sọ pé bẹ́ẹ̀ ni màá wọ̀ pé tí Ṣọlá òun ni túmọ̀ kan tó ń ṣe láàrin mi àti ẹ̀ ìṣòro ìyá mi kan tó dárúkọ yẹn ìyá mi kan ò ní jẹ́ kó jẹjú òun ìyá mi kan ti sọ pé mo gbọ́dọ̀ wà responsible that is the situation mi lè ṣe wà yìí mo dúpẹ́ pé mo jọ yín lójú pé kò ní sùn tó máa ṣẹlẹ̀ sọ̀rọ̀ mi yé yín ẹ wá wo bó ṣe ń lọ bá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdán sí Ṣọlá God will àdán sí dùndùn God will. Wọnúọlá ọmọ ọ̀rẹ́ mi ọmọ bàbá ẹ̀ kó máa bọ́lá jẹ́ o báwo ni ìbá ṣe dájú lọ́jọ́ yìí ní ìbá ẹ̀ kí bàbá ẹ̀ kó wá wo bí ọmọ ẹ̀ ṣe ń dàgbà àfi bí ìgbà tó jẹ́ pé bàbá ẹ̀ ti mọ̀ pé òun ò ní pẹ́ fayé lẹ̀ ní àsìkò ìgbà tó fa dọ́kúmẹ́ǹtì yìí lé mi lọ́wọ́. wọ́n ní ọlá o. dọ́kúmẹ́ǹtì tí mo gbé dání bàbá ẹ̀ jẹ́ kí n mọ̀ wípé tí o bá pé iye ọmọ ọdún tó pé lẹ́nu yìí o ní kí n gbé ìwé ilé ẹ lọ́wọ́. ṣó dẹ̀ mọ̀ pé ìwọ nìkan ṣoṣo ló bí o ò níwájú ò ní lẹ́yìn o ó dẹ̀ mọ̀ wípé
èmi ni ọ̀rẹ́ òun tímọ́tímọ́ tí mo lè ṣojú òun tí mo lè ṣẹ́yìn òun ló ṣe ronú kàn mí láti gbé ilé mi náà dọ́kúmẹ́ǹtì náà wà á rè wọnú gbogbo pọ́pátì tí bàbá ẹ̀ ní pátápátá ṣé wọ́n pé dọ́kúmẹ́ǹtì ẹ̀ lélẹ́yìí mo wá bẹ́ẹ̀ má fi ìwé ìtàfàlà ó má fi dọ́kúmẹ́ǹtì yìí ìtàfàlà jọ torí ọlọ́run mo ti tóbi ọlọ́run ó mo ti tọ́ látúpọ̀ ọ̀run ṣé o mọ̀ pé a máa ń sọ pé nǹkan kan la máa ń torí ẹ̀ ṣiṣẹ́ torí ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú wa àti nítorí àwọn ọmọ tá a bá bí ni o wọnú ọlá dọ́kúmẹ̀ntì náà mo fẹ́ handle ẹ lọ́wọ́ yìí má jojú tì mí o àwọn ojú ò lè san wọn sá má jẹ́ kójú kó ti òkú ọ̀hún wàá ṣàṣekún ni o lágbára tọlọ́hún ọlọ́run ní jí o jẹ tán ìwọ náà fi lé ọmọ lọ́wọ́ wàá tún fi tí wọ́n kọ́kọ́ tún máa ṣiṣẹ́ ara ẹ̀ fún ara ẹ̀ wàá fi lé ọmọ lọ́wọ́ bó ṣe máa rí nìyẹn o wọnú ti gbọ́ mi nǹkan ò ní ṣe é ò ní bọ́ sọ́wọ́ alágbèédá o torí kò sí bó ṣe fẹ́ gbọ́n tó o lè gbọ́n tó alágbèédá àmọ́ wàá máa fi sínú àdúrà tó bá ti ń jí láàárọ̀ àrùn pé ìwọ náà má jẹ́ ń bọ́ sọ́wọ́ alágbèédá o ó ti gbọ́ ọ̀rẹ́. ẹ ṣe kan sá inú mi dùn gan sá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa wà láyé tó máa ṣojú tí ò ní ṣẹ̀yìn àmọ́ ẹ̀yin ẹ ṣojú ẹ tún ṣẹ̀yìn inú mi máa dùn mo ń promise yín lónìí wípé mo ní disappoint ni ẹ ṣe gan sá ẹ ṣe mi ò wẹ́jẹ́ wá máa lọ ẹ ṣe gan sá ṣe lọ́wọ́ sá. ọ̀nà ọ̀la ọmọ bàbá ẹ̀. bọ́ tí mò ń sọ̀rọ̀ ẹ̀fọn látẹ̀kùn tó bá mì tiẹ̀ wá fọ́. mo ti máa sọ fún ẹ several times pé tó bá ti dọ̀rọ̀ lọ́wọ́ ọkùnrin dé mi ì fẹ́ gbọ́ anything nípa ọ̀rọ̀ ọkùnrin for now ṣó ti gbọ́ please and please ọ̀rọ̀ ọkùnrin mo wá ń sọ for now ṣé bí wọn náà mọ gbogbo nǹkan tójú mi rí now ṣé wọ́n lè yẹ kó a máa bá mi sọ̀rọ̀ ọkùnrin ni. wọ́n máa ń sọ pé tọkọ bá pọ̀ ní ọkọ lè rán fẹ́ wọ́n lè sọ pé torí ọkùnrin ti fojú ẹ̀ rí nǹkan tó pọ̀ wá sí pé ò ní fẹ́ hàn possible now fún trial ọ̀dọ́ olówó dání o wọ́n ní wàá tó wọ́n understand now fún trial. ok nítorí tiẹ̀ just because of him jẹ́ kí n jẹ́ kí n rí kí n mọ orí èèyàn tó jẹ́ ní tó ti gbọ́ and then any day tó bá pick tèmi àti bàbá meet wàá dẹ̀ jẹ́ kí n àbí. Though Banjo really okay much, but èèyàn tó dá ni and it's very good. I believe pé tó bá gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ tó bá fi ọlá ẹ̀ tẹ́ fi yí mọ́ra wọn I believe pé things might work fine. So as for our ọ̀rẹ́ I believe pé àdéhùn tí ò dá ká dẹ̀ tiẹ̀ sí. So ọ̀nà Banji ọ̀nà ọ̀la. wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ṣe gan nǹkan tó ti dánú ọ̀rọ̀ yìí kò ní bàjẹ́ ẹ wò jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ tí bá sọ fún ẹ pé bí mo ṣe ń wo Bánjí yìí ó ń ṣe ọmọkùnrin àbí kò sọkùnrin lára ẹ̀ irọ́ ni mò ń pa ó wà òkè lọmọkùnrin but wọn náà mọ nǹkan tọkùnrin ti ṣe fún mi wọn náà mọ. ó wọnú jẹ́ńbẹ́ ìsòtọ́ rẹ̀ wọ́n ní tàbá díjú kẹ́ni burúkú kọjá tẹ́ni wọ́n máa fi lọ èèyàn nímọ̀ it's better kó fún trial àbí. Gbọ́nọ̀lá lóòótọ́ èèyàn burúkú ti bẹ̀yàn rere jẹ́ but èmi Ọlábánjí Agbábíàká mo fi dá ẹ lójú wípé èmi yàtọ̀ sí irú àwọn ọkùnrin tí wọ́n ti lè ja ìkulẹ̀ sẹ́yìn rí. I am always straight at my word. Mo fẹ́ kó máa gbà á bí mo ṣe ń sọ pé tí ìwọ bá fún mi láàyè tí nǹkan tí àwọn ọ̀rẹ́ ẹ̀ ń bá ẹ sọ nípa kíni àti ìfẹ́ra wa tó bá fún mi láàyè tó bá work mo guarantee ẹ pé o ò ní ever regret ẹ and o ò ní
fi ọjọ́ kan báyìí sọ̀rọ̀ òdì sí àwọn tí wọ́n ṣe gbogbo ètò kémi àtẹ̀ka fẹ́ra wa only if tí wọ́n bá ti fún mi ní chance kò jẹ́ kí nǹkan work bá ṣe fẹ́. Anyway, ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ mi mo tẹ̀ láì bóyá ń sọ̀rọ̀ mo láìkẹ́ mo dẹ̀ láìkí bó ṣe ń behave àmọ́ ẹ jẹ́ n sọ ọkọ fún yín ọ̀rọ̀ ṣìkù lẹ́yìn ọ̀rọ̀. Of course now tẹ́lẹ̀ nǹkan tí ọkọ àti ìyàwó bá ti mú lójú ara wọn tán kálá àwa lọ́rẹ̀ náà káyé ẹ̀ bá nìyẹn lọ. All right, don't worry. tí yóò bá ẹ. àǹtí mi ẹ̀wọ̀ ẹ̀ ṣe tí àwa ní padà ní bàbá ẹ̀. mo ní láti bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ orí yọmí àtìgbà tó lọ fóun tẹ̀lé àǹtí ẹ̀ lọ sí Èkó lílọ ló wá lọ sí Èkó ìjọ torí ọ̀rùn lọ́hùn. o ṣáà ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí mo ti bá ẹ sọ́nu ilé èmi ò fẹ́ gbọ́ ìròyìn pálapàla ṣó sì gbọ́ kó wá rántí ọmọ tí ìwọ ń ṣe o táǹtí ẹ bá ti pè mí láti Èkó ìròyìn ayọ̀ ni kó máa fún mi o mi ì fẹ́ gbọ́ ìwà burúkú òjò torí ọ̀rùn lọ́hùn ṣé o ti gbọ́. mọ́mì mi ẹ ṣàfẹ́ kí n kúrò lọ́dọ̀ yín ẹ̀yin kọ́ lẹ bí mi níṣẹ́ tí irú ọ̀pàlàpàlà lọ èmi ń tẹ́lá ti mi lọ sí Èkó. mi kò má lọ. àǹtí mi ṣórí Yọmí jọmọ kékeré ni Yọmí ò kì í ṣe bébì mọ́ náà ó mọ nǹkan tó ń ṣe kì í ṣe bébì iṣẹ́ ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀. wọnú ọlá bébì sì ni ọmọ mi ṣe bébì sì. wo ọ̀rẹ́ ó kàn ń sọ bẹ́ẹ̀ ni ọmọ kì í dàgbà lọ́wọ́ yẹ ẹ jẹ́ kó bá a sọ. ẹ fọkàn ẹ balẹ̀ ṣé o mọ̀ yín pé ọmọkùnrin dàgbà lọ́wọ́ yẹ ẹ ni ọ̀rẹ́ mi máa tọ́jú ẹ ẹ wo ìyá òní jẹ́ ẹ ṣe máa fàdúrà kí n máa fi ràn wá lọ́wọ́ ṣèṣe gbọ́ pé kọ́kọ́ máa ṣe wá. àǹtí mi ẹ jẹ́ ká tètè máa lọ ilẹ̀ ń ṣú mo fẹ́ dáná fọ́kọ mi ilẹ̀ ń ṣú ẹ já lọ. ó dàbọ̀ ma ó take care o. ó ṣe é gan-an wá wọlé náà. ọmọ Èkó ẹ ń tẹ̀sí orí o. má wà wọlé àìsàn bá máa wá aṣọ fún ẹ báyìí. mo fọlọ́ sí yín o. oh my sister ó dàbọ̀. ó dàbọ̀. ṣọmọ jẹ́jẹ́ o. all right o. ó dàbọ̀. What's up? Ojú ẹ̀ rèé. Come on, man. Longest time. Yeah, look at you. Looking so beautiful. Nice one, nice bag. What's up, báwo ni? Níbo ló wá ń lọ ní burúkú yìí? Ọ̀rẹ́ ibi tó rí bá dání sí là gbé wo, ibi tó rí bá dání sí ni mò ń lọ báyìí. Àkọ́mọ ọlọ́run yóò dá fún skin ẹ̀ ó máa jẹ́ kó dúdú. Ṣé o mind kí ilé dẹ̀ wà lọ́wọ́ mi o ṣé o mind kí n lọ drop kí ilé sílé mi náà by then kí n dẹ̀ gbé mọ́tò kí n lọ drop ẹ̀ síbi tó ń lọ. Of course, no problem. Sí wàhálà. Come in the car, come in the car. Come on. It's been a while, oh. You're always looking beautiful. Ojú ẹ̀ rí ga o. Thank you. Wọ́n ní mo rí láì gba visa yìí. Honestly, make her comfortable. Báńjì. Báwo ni? Ó mà ṣe díẹ̀ kí. Amen, honestly. You're always looking beautiful. Ṣé gbogbo ẹ̀ ń dùn? Báwo ni iṣẹ́ báwo? Mo wá máa ń lè jó wa máa ń lè. Madele is just around the corner. Kí ló wá ṣe lára àgbègbè? Yeah, mo kàn lọ gẹ́ẹ̀tì kan bẹ́ẹ̀ fún ìyàwó mi ní jàre so ẹ ṣe rí ẹ ní àmọ́ bó ṣe ń lọ ẹ mú ká bíbí yìí rí abójú mi ń deceive mi ní bọ́. I deceive well. But no, that's just my house. Àmì tí a mọ̀ kó tó sí bíbá ẹ lò. Ètò sí ni mo kọ́ lẹ́sẹ̀ lọ́wọ́. Lára àwọn kìrìtì. Èyí á ṣe gbogbo ọ̀rọ̀. Ó ti ṣú because ìṣeré ẹ lásán ààbẹ̀ àbúrò kò tí ra mọ́tò gbọ́dọ̀ máa rí báyìí. Àwọn fún mọ́tò ní bàtí ìgbìmọ̀ àti ìrora sọ àdìmẹ́ríkà ìgbìmọ̀ náà pẹ̀ àwọn pípẹ́ bá ti ní appointment pẹ̀lú wọn. I understand. Ọlọ́run àkókò yóò wá. Àmín. Just hold on, mo ń bọ̀ jẹ́ sáré
Ta ló gbé wálé? Oh, ọ̀rẹ́ mi ni mo rí lọ́nà so mo kàn assist ẹ. Má ní kí n fi ẹ drop key fún. Ọ̀rẹ́ ẹ lélẹ̀. Ọ̀rẹ́ mi ó ti. Ọ̀rẹ́ ẹ lélẹ̀. Ọ̀rẹ́ ẹ légun oníwòwò yìí. Oh, bọ́ ni. Tani wèrè? Níbo mo ti mọ wèrè? Calm down. Ṣé gbogbo wa ni tó fẹ́ máa ṣe ni? Calm down. Aṣọ mọ́ ni. Ọ̀rẹ́ mi tájọ lọ sí uni. Why tó ń embarrass ẹ̀ lẹ́ni? Ó yá kọ́kọ́ fún mi kí owó ẹ̀ ná. Èmi ò tẹ̀ bẹ́ẹ̀ jiyàn o. Ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀. Mi ì tẹ̀fẹ́ mọ̀ bóyá jẹ́. Ó jọ ọ̀rẹ́ o kò jọ ọ̀rẹ́. Tó bá máa bí ọ̀rẹ́ ṣé irú ọ̀rẹ́ tó yẹ kó máa bá rìn ni? Níbo ni mo ti fẹ́ mọ orí olórí burúkú yìí rí? Mi ò tiẹ̀ lè mọ rí torí pé mi ò kí mọ ẹṣin oníwòwò rí. Ṣé o ti gbọ́? Ṣùgbọ́n tí o realize pé òun embarrass mi ni bó ṣe ń ṣe. Ó dẹ̀ ní dá fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. Ta ló ń embarrass ẹ? Èmi embarrass wọ lẹ́nu tiẹ̀ sórí mo gbúdọ̀ rí ẹnu ilé yìí. Ó tẹ̀ wá lórí láyà ó gbé obìnrin. Ó wá gbé wá ká mi mọ́nu ilé tí mo fi owó ara mi kọ́. Àbí bẹ́ẹ̀ kọ́? Sórí jẹ́ sọ fún ẹ mi ò gbúdọ̀ rí ẹnu ilé yìí mọ́ o. But àǹtí kò tí ì tó gbogbo ilé yìí náà. Ibi tó ti bu ni kò lẹ̀ mọ́. Kí ni mo wí fún ẹ? Èwo tiẹ̀? Ṣé mo pè wọ́n sí ni? Ṣé mo pè ẹ́ sí? Kò sọ pé òun ti níyàwó. Ṣé kò sọ pé òun ti níyàwó àbí? Kò sọ fún ẹ. Ó ti níyàwó. Ó tọrọ mi ní ṣùlọ́kà. Ìwọ wá lórí lájà. Ó wá mú ẹsẹ̀ ó wá fi wá ní ilé wa ká mi má bí bẹ́ẹ̀ kọ́. Ṣé o ti rí? Mo ní problem pẹ̀lú ti wọ́n tí ẹ̀ ò ṣe ti gbọ́. Tó bá yẹ pé ní promo ẹ̀ tó fi wá síbí wá ṣe promo fẹ́mi àbí ṣe fọ́kọ mi wá wá sọ. Ṣé ẹ̀ méjì mi gbúdọ̀ rí nínú ilé yìí? Mo ò gbúdọ̀ rí ẹ. Bí mo ṣe ń wọnú ilé ìtàn bá bí yín rẹ̀ jẹ́ kí n bá yín bíbí. Wo lo ṣí ẹ̀yin ò ṣí sco dédé. Olórí burúkú wégun oníwòwò ìwé ilé pẹ̀lú ìwọ tí bá rí ẹ bíbí ó kú mọ́wé ẹni tó ní. Ọ̀rẹ́ mi jọ má bínú jọ. Kò yẹ kọ́rọ̀ ilé tó yìí náà. Kí lẹjọ́ ń fa ṣẹ́jọ́ ẹ ti ń jà kí tó di pò kúrò ní tẹ́lẹ̀. Ó ṣàmọ̀ ẹ̀yin obìnrin tẹ́ bá fẹ́ gbé ṣe yín ṣe. Ẹ máa ń ṣe. Ẹ lọ yanjú gbogbo mátà tó bá wà láàrin èmi ti fẹ́ máa lọ. Jọ̀ọ́ bínú ẹ. Àtọ̀ máa gẹ̀ sí àwọn. Yọkú take care ẹ wà careful. Okay. I know what to do. Baby. Honestly, kò ń ṣe kan tó ń ro Ọlọ́run ṣáà má bínú. Mo fi mí sílẹ̀. Sóyà wèrè ni kí ló dé gan náà? Ó ṣàrí pé mò ń sùn. Ó dẹ̀ ń disturb mi. Stop ẹ o. Èmi ọkọ ẹ̀ mà ni. Ọkọ mi. Mo bẹ́ẹ̀ jiyàn pò kì í ṣọkọ mi náà. After all, a jọ sùn sórí bed. A jọ ń gbénu ilé ni. A jọ ń jẹun ni. So kí ló tún fẹ́? Mi sọ pò kì í ṣọkọ mi ṣó ti gbọ́. But kí ló ń rí lè ṣẹlẹ̀? Ṣó fẹ́ máa fẹ̀tọ́ mi dùn mí ni? Ẹ̀tọ́ ẹ̀ ṣá. Mo pín ṣeré ni. Come on, man. Lọ́wọ́ ẹ kó jọ. Wọ́n fọ́ etí ẹ o. Mo dẹ̀ mí ìnà ẹ̀ lóòótọ́. Má fi ọwọ́ ẹ kàn mí mọ́. Ṣó ti gbọ́? Má fi ọwọ́ ẹ kàn mí mọ́. Ó dẹ̀ rí pé ilẹ̀ ti ṣú. Mi ì dẹ̀ fẹ́ wàhálà. Mo fi Ọlọ́run bá bẹ̀ jẹ́ kí n sùn. Kó sùn tiẹ̀ jẹ́jẹ́. Ṣó ti gbọ́? Tó bá fi ọwọ́ ẹ kàn mí wàá bí mi lálẹ́ yìí o. Owó ló ní ilé ìfẹ́ bá mi sọ pé èmi sọ ní nítorí ọkọ ìwà mi. Kí ni nǹkan náà? Ọ̀rọ̀ nípa wa àti ọkọ ẹ̀ ni. Àtọ́bálẹ̀ ní rìn, a má tọ́ba ní kára sọ̀rọ̀. Ọkọ ẹ̀ ló pe mi àtọ̀rẹ́ tó fi ẹjọ́ ẹ̀ sùn. Á ti ẹ̀dá akọ ọ̀rẹ́ mi. Ṣé o ti rí àwọn Yorùbá lọ́bọ̀ wọ́n ní iye kan alábàáwọn ojú mẹ́ta. Àwa mẹ́ta iná dẹ̀. Ọkọ ẹ̀ òun ló wá bá wa tó dẹ̀ fẹjọ́ ẹ̀ sùn wa. Ìyẹn bá ń jí náà. Ọkọ ẹ̀ ló wá fẹjọ́ ẹ̀ sùn wa. Ìgbà tó dẹ̀ fẹjọ́ ẹ̀ sùn wa in fact ojú dẹ̀ ń tì mí omi fẹ́ lè máa jábọ́ lójú mi because ó ń sọ pé ṣé a kò ń bára wa rìn lásán ni ṣé a kì í bára wa sọ̀rọ̀ ni. Ó sọ̀rọ̀ yẹn báyìí ara mi kàn gbọ̀n. Ọkọ ẹ̀ dẹ̀ rèé
tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ibi tó sọ̀rọ̀ dé ni mò ń sọ fún ẹ yìí o ó nígbà tó ń fi kọ́kọ́ pàdé ẹ̀ ó lóun rò pé màmá òun lọ́lọ́run rán sóun gẹ́gẹ́ bí ìyàwó ó ní àfi lójijì bó kàn ṣe change. wo sórí ọ̀rẹ́ ẹ má dá Bánjí lóhùn o Bánjí mọ nǹkan tó ń ṣe ó mọ nǹkan tó ń ṣe ẹ má dá lóhùn irọ́ ló ń pa sórí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé mọ̀ pé mi ò lè parọ́ fún yín ẹ lọ bá Bánjí ẹ wá lọ bá pé nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi ń bínú o pé kó ṣàlàyé fún yín tó mọ nǹkan tó ń ṣe. ká tún padà lọ bá Bánjí. Ẹjúmọ́lá jẹ́ ká lọ Bánjí ó mọ nǹkan tó ṣe tẹ́ bá ti rí ẹ sọ pé èmi Wọnúọlá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ó ṣàlàyé fún yín because èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ tó fi sọ pé kẹwàá máa bá ẹ wo ẹja lọ jàre. àtọ́ṣe o àtẹ̀mí á tiẹ̀ bí. Ẹ̀jọ̀ wá bọ̀ rẹ̀ yín lé o. Ó ti jáde. Ọ̀rọ̀ tí mo lè wá rí ẹ fún wà bẹ́ẹ̀rẹ̀ mo ní pé kò sọ̀rọ̀ ẹ̀yin lé èmi lẹ wá rí èmi tẹ̀lé fẹ́ rí náà èmi náà mo dúró yìí tó nǹkan tẹ́ bá fẹ́ sọ kẹ́ bá mi sọ báyìí. ṣorí àwọn àgbà sọ wípé iṣu ẹni bá ta èèyàn máa ń fọwọ́ kù jẹ Wọnúọlá jọ nítorí ọ̀nà sọ fún mi kí ni nǹkan tó ń ju ẹ lọ́wọ́ gan tó fi jólẹ̀. ẹ wo òkúlé rẹ ọwọ́ yín ò yé mi nǹkan tó bá jẹ́ gangan òun ni kẹ́ ṣàlàyé fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ sọ fún mi náà. ọkọ ẹ Bánjí ọ̀rẹ́ tèmi ó wá rìpọ́tù ẹ fún mi ó ní ìwà ẹ ti change ó ní bó ṣe wù ẹ́ ló ṣe ń wu ìwà pé ìwé ò tiẹ̀ wá dámọ́ rárá pé òun ṣe Wọnúọlá tí òun fẹ́ ní ìgbà yẹn ló ń bà òun gbé lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní irọ́ kò jẹ́ bẹ́ẹ̀ Wọnúọlá kí ló dé. ẹ jọ nítorí Ọlọ́run fọlọ́run bá bẹ̀rẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kẹ́ ṣàlàyé fún mi bẹ́ẹ̀ ṣe ń sọ lọ sọ́bọ̀ ìkó yé mi náà kí ló ní mo ṣe fóun. ẹ wo àǹtí wọn máa ń treat ọkùnrin bíi bébì gbogbo èyí tẹ̀ ń ṣe yìí kò wá òkè rárá efe kó máa lọ wò ta nìyẹn àbí gbogbo àwọn fẹ́fẹ́ ń gẹ̀ẹ́sì efe kọ́kọ́ yín máa lọ wò ta ìdáná fọkọ nílé ẹni pé kó lọ máa lóúnjẹ ní fast food àbí kí lẹ̀ sọ ìwọ máa ń treat ọkùnrin bíi bébì ni máa jẹ ìwọ náà máa tẹ̀síwájú bí mo ṣe máa treat ẹ̀. Sure. Ó yẹ kó mọ̀ pé èmi àti ọkọ ẹ̀ and mi kò ní wù mí kó máa go astray kí n má lè pè é gẹ́gẹ́ bí obìnrin tí mo like fún ara mi kí n má lè correct kí n má lè put it through ó ṣe ń wùwà yìí kò dáa. bẹ́ẹ̀ ṣe ń sọ lọ sọ́bọ̀ ìkó yé mi náà kí ló ní mo ṣe fóun. ó sọ fún mi wípé òun ṣoúnjẹ fún òun dáná fún òun regularly bó ṣe máa ń ṣe bó ṣe máa ń fọṣọ ẹ̀ òun ṣe bó ṣe máa ń ayọ̀nà aṣọ ẹ̀ òun ṣe pé ìwà ẹ̀ ti change. ó lè sọ wípé irọ́ ni wípé Wọnúọlá ò lè change láíláí Wọnúọlá ṣètò tọ́ ẹ̀. ẹ wo àǹtí ẹ ṣe gan òkúlé rẹ yín náà ṣe ẹjọ́ má bínú ṣẹ́ ní kọ́kà nílẹ̀. of course now. mo tiẹ̀ mọ̀ pé tẹ́yìn ò bá ní àǹtí yìí máa ní tiwọn kẹ́ wá bá mi pè kẹ́ wá sọ pé ó mà ti dáràn o ó mà ti rógo lọ́wọ́ mi o pẹ̀lú ẹjọ́ mi tó wá gbé tó wá rò fún yín yẹn kẹ́ wá bá mi sọ fún yín pé ebi òfò tó ń pa tó jẹ́ pé kò rí oúnjẹ jẹ torí ẹ̀rọ ọjọ́ mi kiri ayé àti aṣọ òṣì tó ní kí wọ́n máa bóun fọ yẹn ẹ sọ fún yín pé kó ya fast food kó oúnjẹ tó máa jẹ sùn wá àti pé aṣọ tó tún sọ yẹn náà kó pe washman dání tó máa bá fọṣọ nítorí pé kí ni ó ti dáràn lọ́wọ́ mi tóun náà dẹ̀ mọ̀ pé òun ti rógo tó dẹ̀ mọ̀ pé nǹkan tóun dálẹ̀ yìí òun ò lè wó tán láéláé ṣe ti gbọ́ kẹ́ bá mi jíṣẹ́ fún bẹ́ẹ̀. Wọnúọlá so ìyẹn ni wípé gbogbo nǹkan tí mo tiẹ̀ ń sọ látàárọ̀ mo tiẹ̀ wọnú etí ẹ̀ àtọ̀. ṣebí ọkùnrin lérè mo ti pọ́n yín lé tó níbi tẹ́ dúró sí yẹn mo ti pọ́n yín lé tó mi ò kí ráyè irú nǹkan báyìí àtọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run fọlọ́run bẹ̀yìn níbi tẹ́ bá ti bù ní kẹ́ ilẹ̀ mọ́ kẹ́ méjì kẹjọ máa rán ṣe ti gbọ́
mo ní kò sí bá ń dínlé mi ìdẹ̀ fẹ́ gbọ́ ẹni mo fẹ́ gbọ́ náà nìyẹn jọ ń torí Ọlọ́run. Ọ̀nà ọ̀la. Ẹ wo mo ní bẹ́tà tì láti ṣe jàre ẹ̀jẹ̀. Àǹtí kódà ọkọ mi ò láìpẹ́ gbogbo yín sọ̀rọ̀ ìjọba kí kójú mi máa rí bí báyìí. Irú ni wọ́n bí ṣùgbọ́n yìí adé ń bá a sọ ó dẹ̀ pariwo mọ́ wa. Ó jẹ́ màá lọ. Kí ló tún ló ṣe? Wọnú ọlá. Bọ́rẹ̀ já mọ́ sọ̀tọ̀ lọ ní àbọ̀ òjẹ́ náà bẹ̀rẹ̀ ti ẹ nìyí. Àti ẹ kẹsàn. Ẹ kẹsàn ẹ jẹ ṣé àárọ̀. Àkúrò ló ṣe fẹ́ǹtì mi kan. Mo ń bọ̀ wọ́n tẹ̀ tí bá yín tọ́jú ẹ̀ sí ìgbà tó tẹ wá dé. Ó ṣe kò ẹ máa bá wa wà nǹkan. A ní rent, pepper soup. Ó yá jàre àbẹ́tàn. Àǹtí kí ló dé? Mò ń polówó ọjà fún yín ni nà. Ẹ má bínú. Ẹ ṣe gba change yín. Ẹ ṣe gan. A máa máa expect yín lọ́la. Kí ló dé tí ìwọ̀nà lálẹ́ tìtọ̀ pọ̀ lọ? Ojú mi náà ni. Tí màá rìn yàn pé ló yẹ ká jẹ́ àdúgbò sádùúgbò. Kò yé mi kàn máa rí pé ariwo yẹn kàn máa ń pọ̀ ni. Wọ́n kàn máa disturb ara wọn. Wọ́n máa jà, wọ́n máa nọra wọn. I can't really understand. Mo ṣe pé bọ̀dá mi ló fẹ́ tó lọ máa ṣe ti bẹ̀rẹ̀ àwọn jẹ́ wúlò. Ọlọ́run ní bọ̀dá yẹn ṣe mí ni. Obìnrin máa máa ṣe ọkùnrin ni wọ́n lóbìnrin lèmi náà. Obìnrin máa máa ṣe ọkùnrin lẹ́yìn. Ó dáa. Má jẹ́ parọ́ fún ẹ. Àwọn fámìlì ọkọ wọn wá still kò gbọ́. Ṣùgbọ́n àdúgbò ó dẹ̀ nìkan tí wọ́n lè dá sí ládùúgbò. Èmi kàn máa ń kọjá mi kàn máa ń rí wọn kàn máa ń wò ó tèmi ni. I'm less concerned. Bánjọ. Sir. Pẹ̀lú gbogbo àlàyé tó ṣe sílẹ̀ yìí ń sin báyìí tó dán mọ́rán-mọ́rán yìí. Ó ṣúwọ̀ pé kì í ṣe pé bí ó ṣe ọmọbìnrin yìí àbí òun ṣe kankan tí ò dá lẹ́yìn. Ẹ sà, mo ò ṣe kókó fún un. Ìtúyẹ̀ náà mo ṣe wá bá yín. Nígbà takoko marry gbogbo nǹkan yìí ò ṣẹlẹ̀. Nǹkan tó bá fún mi ni pé recently ní gbogbo ìwà yìí tó kàn put up yìí kò bẹ̀rẹ̀. Ó kò bí ẹni pé kò tiẹ̀ sí love nínú ilé yìí mọ́. Ilé tó ti ń ládùn tẹ́lẹ̀ kí n má sọ nǹkan mi ilé yẹn ò dùn. Gbogbo nǹkan yóò dẹ̀ ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Mo tún bí pé kí ni nǹkan tí mo ṣe gan fún ẹ kò lè explain ẹ̀. Ó kàn máa ń put up attitude all the time. Nítorí mo ṣe tọ̀ yín wá pé bóyá tẹ bá lè pè tẹ bá bá mi bá sọ̀rọ̀ á gbọ́. Kì í dẹ̀ ṣe pé bóyá ó ká ẹ mú pẹ̀lú obìnrin pé bóyá ó máa ń ṣọmọ lẹ́yìn ẹ̀. Tó lè mi bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí o. Lẹ́yìn ń jẹ́ mi yìí o. Mi ò kí ń ṣọmọ lẹ́yìn ẹ o. Ó dẹ̀ lè ṣẹ́ ìpè sí. Ó dẹ̀ lójú ẹ tó lè ṣẹ́. Ẹ ṣe. Ipe òun ò ṣọmọ lẹ́yìn ìyàwó òun. Ṣe. Wọ́n lè ṣẹ́ náà. Ẹ wo ẹja bá ìtàlọ́ wájà rẹ̀. Máa dùn mí o. Ìgbà tó dórí ọ̀rọ̀ pé ká ṣe pé ní sí báyìí, ojú ẹ̀ change. Kí ni? Honestly, kò sí nǹkan tó bìnrin fi fẹ́ hàn mí níta. Ìyàwó mi is beautiful, so mo rò pé mo need any other girl níta. She has all I want from a woman. Mi ń ṣe ìranù, mo ń ṣe ní ìranù ọkùnrin. Mo really nífẹ̀ẹ́ ìyàwó mi. Nítorí mo ṣe ní pé kí wá bá yín kẹ́ bá mi bá sọ. Bóyá tẹ bá lè pa àwa méjèèjì papọ̀. Bóyá ọ̀rọ̀ yìí á ṣe sọ because mo fẹ́ kí peace reign nínú ilé mi ní sà. Ti zúọ̀lù. Ó dáa, mo ti gbọ́. Màá wá nǹkan tí màá ṣe sí. Ẹ ṣe gan sa ẹ lóore àdùn sa. Àmọ́ ṣé torí ẹ náà lójú àzọ pé o fẹ́ jẹun. Ẹ sà mi lè jẹun. Uncle Banji. Ẹ pẹ̀lẹ́ ti zúọ̀. Ṣé lè bá ní ẹ̀jẹ̀ kọ́kọ́ àbí? Mi ní appetite ni màá. Aṣọ tí ẹ lé. Aṣọ tí ẹ lé tó kápá ibi tèmi báyìí. Mo máa ń ṣe oúnjẹ fún jẹun. Kí lẹ máa ṣe iyán ni kí n jẹun ni? Àbí àmàlà lẹ fẹ́ kí n bá yín rò? Ó dẹ̀ jẹ́ fàdà náà ni, déédéé náà ni gbogbo ẹ̀ o. Ẹni wọn tó bá ṣàṣàyàn ní kẹsàn fún mi. Ṣé ẹ̀ ń gbọ́n sí? Bọ́lá àwọn ọjọ́ mi. Ṣùgbọ́n lọ sọ́jà ní sí. Ṣé kí n wọ́ wọn lọ kitchen? Bá ara appetite fún. Ẹ máa wọ̀ ẹ́ kíkọ́ fún máa bá yín prepare nǹkan ṣẹ̀gbọ́n. Ìkan tó rí nínú ọbẹ̀ tó fi wá ru ọwọ́ á wá sọ fún mi. Ó tún wá jáde tó wá tilẹ̀kùn kò tún fi kọ́kọ́rọ́ sílẹ̀. Ṣé kò níbi tí a máa drop key sí ni? Honestly, rubbish ni now. Bó ṣe máa ń tilẹ̀kùn mọ́ mi tí ò ní fi key lẹ̀ nìyẹn. Who does that? Èmi bá lélẹ̀ máa bọ́n lé mọ̀ nílé ráyè wọlé. Rubbish ni gbogbo nǹkan tó ń ṣe yẹn now. It's total rubbish. Wọnúọlá. Kẹ́dẹ̀ máa wò ó. Wọnúọlá ò ń ṣe ọmọ bẹ́ẹ̀. Nǹkan tó tẹ̀yẹ́ mi lẹ́nu lọ́rọ̀ Wọnúọlá ni pé
í ṣe ọmọ bẹ́ẹ̀ àbí wọn ní tèmi mọ̀ yẹn kọ́ ni. àwọn náà lọ dé o. àǹtí mi mọ́mí káàbọ̀ ìyàwó mi kó àtàrọ̀ láti. bó kí ló fa gbogbo rubbish tí wọ́n ń ṣe iná. níbo ló lọ látàrọ̀ tó tilẹ̀kùn tó fi kílẹ̀ kí ló fa gbogbo rubbish fún ẹ náà you are always doing this why. ṣé ilé tó fowó ẹ kọ́ àbí tí mo fowó mi kọ́. Bọ́núọlá orí mi lórí ìjókòó ó tún wá ń sọ̀rọ̀. Bọ́núọlá ọjọ́ wo ló bẹ̀rẹ̀ pálapàla kó máa jáde ní ilé kó máa ti ọkọ ẹ̀ mọ́ta látàárọ̀ tá a ti jókòó síbí báyìí. ìwọ ń ṣe àtinúkẹ́ ṣèbí ọ̀rẹ́ lẹ́yìn méjì pèrà yín ṣé kì í bára yín sọ. ṣé bí ìwọ náà ṣe máa ń ṣe sí ọkọ ẹ nìyẹn kó tilẹ̀kùn mọ́kọ ẹ. wọ́n mi má bínú mà ọkùnrin bá ń jẹ́ má bínú ó yẹ ká ti débi traffic ló wà lọ́nà. nígbà tá a ti gbọ́ pé tráfíkì ló dàbí òun ìyẹn náà dà àmọ́ àná mi ẹ̀bẹ̀ kọ́ lèmi fẹ́ bẹ̀rùn ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá mi bèrè lọ́wọ́ Wọnúọlá kí ni ẹ̀ṣẹ̀ tí ọmọ mi ṣe gan-an tó fi ń ní lára nù mí. láti bí oṣù 6 ló ti ń pè mí mọ́mí o Wọnú ṣe léyìí o mọ́mí o Wọnú ṣe tọ̀ ọ̀hún àní kò ní sùúrù torí pé kí ni sùúrù nìyẹn fi ń ṣọkọ obìnrin àmọ́ mo fẹ́ kẹ́ ẹ bèrè lójú gbogbo wa báyìí kó sọ ẹ̀ṣẹ̀ tí ọkọ ẹ̀ ṣe gangan tó fi ní lára nù lé. mi ò ṣe ń gangan ló ṣe mí kàn máa dédé tí mi mo ta for no reason. ìwọ ò ṣe nǹkan kan fẹ́mi. òbí ṣe kí ló ṣe fún ẹ. ìwọ ò ṣe nǹkan kan fẹ́mi. ìwọ olórí burúkú yóò ṣe kankan fẹ́mi. Wọnúọlá tó rí mi lórí ìjókòó ó tún bú ọkọ ẹ̀. àǹtí mi dẹ̀ kọ ẹ̀ ìwọ ni ò gbẹ̀kọ̀ ọmọ àdójú ti yẹn má dojú tì mí ṣe o ti gbọ́. àǹtí mi ẹ̀wọ̀ ó ṣẹ̀ mí ṣé bí ọmọ yín tó ṣaláìsí kò ṣẹ́yìn olórí burúkú yìí. Oríyọmí kí ló ṣe ẹ́? Oríyọmí kí ló jẹ? sọ̀rọ̀ náà kí ló jẹ? kí ló ṣe ẹ́ nu? jẹ́ ká máa lọ sọ́spítù ṣùgbọ́n já máa lọ hospital. kí nìkan náà? máa jẹ́wọ́. kí nìkan náà sọ̀rọ̀ náà dẹ̀ má dẹrù bà mí torí Ọlọ́run. ọkọ yín. kí ló ṣe Bánjí? ó fi bàbá mi láti ṣe. Iṣẹ́ ìṣòro. Jọjọ ní sùúrù Ọlọ́run mo fi èdè tó ń torí Ọlọ́run mo ní ṣe bí mo Ọlọ́run fi bẹ̀ jọ bẹ̀rẹ̀ mọ̀ ọ́n pọ̀ máa dùn jọ ètò jẹ́ first time. Bánjí báyé mi jẹ́ Bánjí ti pa mí Bánjí ti pa yẹn kí ló wá ṣẹlẹ̀ kí ló fa nínú ìrìn mo ti gbọ́ ìbínú kí ló ṣẹlẹ̀. mo sọ pé mo lóyún wọ́n wá fún mi ní kinní kan wọ́n ló máa wálé àti mi ò tí ń wálé. ayé mi tèmi bá mi Gàfárì wálé àti mi. tèmi bá mi jẹ́ ká máa lọ sọ́spítù ó mọ nǹkan tó ṣẹlẹ̀ dìde náà ká lọ sọ́spítù tá bá dé ọ́spítù dìde. Oríyọmí tèmi bá mi Gàfárì Oríyọmí dìde. Bánjí báyé mi jẹ́ kí ni mo fẹ́ sọ Oríyọmí ṣàánú mi Oríyọmí ṣàánú mi torí Ọlọ́run dìde lẹ̀ Oríyọmí
Bánjí tèmi bàjẹ́ tèmi bá fi Oríyọmí oúnjẹ tí ó tó yọ lọ tèmi Bánjí kí ló ṣe fún mi Oríyọmí tèmi bá mi. Wọ́n Bánjí ọkù Bánjí ẹ ṣe ẹrú ìkọ̀kọ̀ tó tó ìfún ọ̀rẹ́ mi lọ́dúnkọ́ tọ́wọ́ mi tó ṣe fún yín ìkà máa ní yí o àbọ̀ abáǹtí wọnú ṣebí màá ti àjọ wọlé àjọ ń jáde ni ọkọ̀ èdè ṣe nǹkan bàbá ò sọ fún mi ó dínú gan o ṣì fẹ́ la máa pèlè yìí ni ó lè ṣe ń gbé ilé ẹ̀. wọnú ọ̀la ó disappoint mi gan gidi gan bí mi àti ẹ ṣe close tó bí mo ṣe like ẹ tó and ìdí tí mo fi like ẹ ojú wípé bó ṣe jẹ́ obìnrin tó dá sí ọ̀rẹ́ mi bí ọ̀rẹ́ mi ṣe máa ń sọ̀rọ̀ fún mi kojú yẹn lọ. wo jẹ́ kí n sọ̀kan fún ẹ pé ọ̀rọ̀ bántabántá báyìí wà nílẹ̀ pé ó wà nílẹ̀ láti jọjọ́ yóò dẹ̀ sọ fún mi Wọnúọlá òkòkù. ẹ wo ọ̀nkúlérè ọ̀rẹ́ ẹ wo ẹ ní bínú ni tí ó bá ń ṣe nǹkan tó wà láàrin èmi àti olórí burúkú yìí ṣé kò yẹ kí mọ̀kọ́ tí mo máa ṣe fún ni tí ó bá ń ṣe nǹkan tó jọ dèmi àti ẹ̀ pọ̀ ni ṣé kò yẹ kí n ti mọ̀kọ́ tí máa ṣe fún ẹ ni. reason tó fi ń dájú sí. àsìkò tí tó bá rẹ̀ ọ̀rọ̀ tó kù lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ pé fẹ́ kí mi àti kájú múlẹ̀. Oh, kámúlẹ̀ ìyẹn wá jẹ́ big deal ṣé tábà ti múlẹ̀ máa ma fọ́ poli. Èmi bá ojú mi búra fún ẹsẹ̀. Mo ń ṣe ọ̀rọ̀ ẹnu lásán nítorí mo ṣàlàyé fún ẹgbẹ́ ọkọ̀ tó jù mí pẹ̀lú ọkùnrin tó ń torí ẹ̀kọ́ tá a máa fi búra wà. Kò sí problem. Tí n bá ti búra fún ẹ wàá make sure pé ìwọ náà ó búra fún mi o because bí ẹ̀rù ṣe ń bà ẹ́ káwọn girls máa lọ gbé mi lọ bẹ́ẹ̀ náà lèmi náà ń bẹ̀rù káwọn boys máa lọ gbé wọn náà lọ àwọn olójú kò mẹ́rùn lọ bí fólì kó má lọ gbà ẹ́ mọ́ mi lọ́wọ́ ìwọ náà máa búra fún mi o. Alright, no big deal jẹ́ n búra fún ẹ. Èmi Bánjí ọmọ Agbábíàká mo búra fún ìwọ ìyàwó mi lẹ́yìn Wọnúọlá ipe tí bá dà ẹ́ kí lẹ́kọ̀ọ́ dà mí àti wípé èmi àti ẹ̀ àjọ máa lo ara gbòòrò wà á bí ọkùnrin àbí fún mi àjọ bí obìnrin náà so kò sí problem ṣé inú ẹ̀ ti lọ sí. Inú mi dùn. Ọ̀nà ìyàbọ̀ra fún mi. Èmi Wọnúọlá ọmọ Fọláwẹ̀ èyí fi àsìkò yìí búra wípé mi ò fi ìwọ Bánjí sílẹ̀ máa bí ọkùnrin fún mi máa bí obìnrin fún mi àṣeyẹ kún mọ́ ara ní. Ó yá ṣáà ni máa ṣe. a ní sùúrù owó tí gèjẹ náà gèjẹ. so kí ló kù. Ẹ̀bẹ̀ ni máa bẹ́ẹ̀ máa fẹ́ kó ro ọlá ìfẹ́ àtìlẹ̀ wá ìwọ àti ẹ̀ kó bá mi forí jìn jọ nítorí Ọlọ́run ìyàwó mi yóò bẹ̀rẹ̀ ni. àǹtí mi kí ló ṣe yín kí ló tún fẹ́ kún sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sìn. kì í ṣe bí àwọn méjèèjì èmi nìyí wọ́wọ́kọ́ tí ń bá lórí. Ọlọ́kadà yìí o nígbà tí Yorùbá ní ìgbọ̀ngbẹ́ náà máa ń gbére kiri sí àdúgbò kí wọ́n tó bá wọn síbẹ̀ wọ́n yẹ ká dúró wọn pẹ́ dé wọ́n kọjá ìṣòkò wọ́n jù náà. Ẹ káàsán. Ẹ káàsán sáà.
Orúkọ tèmi ni Honorable Owólabí. Orúkọ tèmi Ládé nìkan sáà. Oh, that's good. Ẹ̀yin kọ́. Anyway, àwa ni à ń ṣe òṣèlú ní àdúgbò yìí. Nígbà tí mo dẹ̀ rí ẹ̀yin obìnrin méjèèjì, wọ́n ò pé kí lẹ́yìn méjì ṣe ní ẹsẹ̀ títì nínú òrùn. Àwọn ọ̀kadà ni àwọn ọlọ́kadà yìí wọ́n ṣe máa ń ṣe nìyí. Ìgbà tẹ́ bá ń wá àwọn èèyàn. Ẹ má bínú, ẹ wo bí àwa tí à ń ṣe òṣèlú ládùúgbò yìí àti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn ọkọ̀ bẹ́ẹ̀ máa bọ́ sí ìrọ̀rùn. But in the prelim, ṣé mo lè drop yín síbi tẹ́ ń lọ? Wọ́n lọ. Ìgbà tí ó jẹ́ pé ẹ̀yin lẹ ń lo àwọn ò lọ, can I have your own number then? Ẹ má bínú, ṣe nọ́mbà tẹ bèrè fún yẹn? Mi ò nílò fún un. Because nọ́mbà yẹn ó máa ń dá wàhálà lẹ̀ tó mú òtẹ́kí fún yàn nọ́mbà mi. Kí ló ń ṣe ẹ̀gbọ́n? Nọ́mbà wo ló ń dá wàhálà lẹ̀? Ẹ wò ẹ mú fún yín wájà rẹ̀ yẹ kí fún yín ní nọ́mbà. So that ẹ máa fi so that má lè bá yín bá sọ. Ẹ ṣe gan, ẹ ṣe gan. Ní tiẹ̀ ti gbàgbé, ṣe báyìí ẹ̀yin náà yìí lọ ni àbí? Wọ́n lọ. Mi ò lọ kẹ̀. Ṣé kí n dúró sínú òun tí mi ò lọ́kadà ó ní mi ò lọ? Wo àbúrò mi máa pè é lórí fóònù ló ti gbọ́. Ọ̀rọ̀ àìsàbúrò ò ṣe ó dàbọ̀. Ọ̀rọ̀ àìsàbúrò gbẹ́nu ẹ̀ fọ́ọ̀hún. Ẹ ṣàrọra. Ẹ ṣàpèmí tẹ bá ti délé o, ṣe ti gbọ́. Mo máa ti yẹ. Ẹ̀gbọ́n pọ̀. Ẹ ṣàpèmí tẹ bá ti délé jẹ́ mo pẹ́ ti délé láyà kàlàáfíà o. Ó ti gbọ́. Ẹ wò ọ̀nàrẹ́bù ẹ má dàlú mo máa bá ń gbà sùn bá a lọ. Ó mọ wọn tí bá sọ lọ́wọ́ gbọ́ sí ilẹ̀ ẹ̀rọ yẹn láwọn rí. Bá ṣe ń ṣe òṣèlú rẹ̀ ó láwọn ọ̀rọ̀ tó gba fún àgbẹ̀rẹ̀ máa tọ́jú rẹ̀. Èyí ti ẹgbẹ́ báyìí gbàgbọ́ níbi fún inú nọ́mbà títí ẹgbẹ́ fún nọ́mbà yìí. Èyí ilé ẹ̀rọ wọn láwọn rí ọ̀nàrẹ́bù. Ibo ló ti mọ̀? Ṣé mi sọ fún ibi tó kúrò ní? Ṣé bí mo fẹ́ lọ ra nǹkan ní Third Street ń bẹ̀yìn? Ibẹ̀ ni mo lọ, mo fẹ́ lọ ra nǹkan tó máa jẹ náà. Okay. Ta ni máa ti ó park sẹ́gbẹ̀ẹ́ tí ẹjọ́ ń sọ̀rọ̀? Who is that person? Ṣé lè? Fine. Ó ti ẹ̀ dá. Tó ń béèrè lọ́wọ́ mi pé ṣé ní èyí mi ò fẹ́ mọ ọjọ́ tó jẹ́. But inú mi dùn pé wọn náà ń béèrè lọ́wọ́ mi pé ṣé ní èyí. That means lóòótọ́ lọkùnrin park sẹ́gbẹ̀ẹ́ tí ẹjọ́ ń sọ̀rọ̀ tí ẹjọ́ exchange number jọ sọ fún mi mo fẹ́ mọ ẹni tí ọkùnrin yẹn jẹ́. Báà mo ń bá ẹ sọ̀rọ̀ yìí. Oh, okay. Ṣé máa yẹn? Ìgbà tí mo fẹ́ lọ ra nǹkan lẹ́ẹ̀kan mọ̀ bí mo ṣe rí máa yẹn ti dààmú. Ó sì ní gbogbo street káàkiri. Ó níbo ló ń lọ? Ó lọ sáré rúpọ̀pọ̀ street kan. The other street tó wà sálẹ̀sálẹ̀ ọ̀dọ̀ wa yẹn. Adérúpọ̀pọ̀ street. Bẹ́ẹ̀ mo ṣáàjúwe fún. So bó ṣe bá tẹ̀lé lèmi náà dẹ̀ ọ̀rọ̀ àkọ́tà máa jẹ wá lójú. Jọ ibo ni oúnjẹ Adérúpọ̀pọ̀ street ní local government wa? Ìjọba lọ mi ní fún jàre. Èwo ni gan-an náà? Ṣé kí n má jáde mọ́ ni? Kí mi máa lọ ẹ lọ. Ó ti dá. Ǹjẹ́ o mọ̀ pé mo rí ẹ pẹ̀lú ojú mi méjèèjì? Mo dẹ̀ rí ẹ kò ń ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ lórí ẹ. Mo ti ń gbọ́ fìrìfìrì nínú ilé tipẹ́ tó ń sọ sí mi ní etí wípé mọ́ nǹkan máa ń wá ẹ wá tí mi ò bá sílé. So o ti ní orí láyà, o tún ń gbé ọkùnrin. O ń gbé ọkùnrin wá sínú street tèmi ń gbé. Jọ̀ọ́ kí ni problem ẹ̀ gbọ́dọ̀ ọ̀gbẹ́ni? Kí ló dé náà kí ni problem ẹ̀ náà? Má ṣì máa wọ̀ máa tọ̀ kí ni problem ẹ̀? Ṣé kí n má ṣàyè mi ni? Ìwọ́n tó wá jẹ́ ní wọn náà wọ̀ jẹ́ kí n gbádùn mo ti dé èsì òun mo tẹ̀lé ọkùnrin lọ, mo ṣọ́ àárẹ̀ o. Láàrin ló máa wà wájú ẹ̀ tó ń bá ẹ̀ sí. Mo mọ̀. Kí ló dé gan? Ọmọ pariwo ni bá mi sọ̀rọ̀ ní ẹ̀dẹ̀. Mi ò pariwo ọ̀rẹ́ ẹ̀ ti pọ̀ jù. Ìwọ ni kéèyàn máa lọ kọ́ ọmọ máa tẹ̀sí kiri olóhùn òun gbọ́ òun wùsùn kí ló dé? Ìwọ nìkan wá kọ́ fẹ́yàwó ni kí ló dé? Má pa mí o jọ. Àṣà àdánwò ni kéèyàn fẹ́ obìnrin tó rẹwà lóòótọ́. Èmi ni wọ́n ń lẹ́nu ẹ̀ ń gbó tó ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìwọ dà pé o ní ìwọ tó ń bá wọn sùn sọ ìwọ tún lórí ẹ̀ àwọn gbé wá sínú street tẹ́mi ń gbé ìwọ kó tún wá sí ẹ̀sẹ̀ bẹ̀ ayé àwọn àtẹ́lẹ̀. Ayé àlà
àṣìmọ̀yàn báyìí obìnrin ni wọ́n náà ẹ ní gbogbo eléyìí obìnrin lẹ̀ àṣìmọ̀ báyìí. ẹ wo ọmọbìnrin tẹ́ ń wò yìí olórí burúkú obìnrin tí ò gbọdọ̀ fi tọrọ obìnrin. ṣé ẹ̀yin kankan fúnra yín ṣé òun lè gbọ́ owó ẹ̀ ẹ sọ fún mi kí obìnrin máa gbé ọkùnrin wá sínú street ọkọ ẹ̀ gbé kó tún lórí láyà kó máa gbé ọkùnrin wá sínú ilé ibi tí mo fọwọ́ gbà wàá kú ni mo sọ. ìkànnì ọmọkùnrin yìí o èèyàn bí ọ̀rọ̀ lọ́wọ́ mi ni mo dẹ̀ júwèé fún mi ṣé mo ṣe nǹkan tí ò dá báyìí. súnmọ́ bí tó wà lójọ́. wà á lójọ́. mi ò wá ìwọ tí. súnmọ́ bí tó wà lójọ́. ọ̀dà láre tó bá wá rí bẹ́ẹ̀ àríwú eléèrí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kó sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí láyé yìí. ẹgbẹ́ ọlọ́mọ fún sọ́dọ̀ ẹ̀mọ́ ẹ máa fi kú ẹgbẹ́ ìwọ́n àwọn pa fúnra mi ni fúnra mi máa bá yẹ. ọmọ ti jú ẹ mo ti jú ẹ. ọlọ́fin àjẹ́ ọmọ èmi ọtí ọlọ́run láàárọ̀ ọtí ọlọ́run láàárọ̀ àbúrò fún ìkàwé ìṣòwúlé láàrin ìṣòwúlé tó wà fẹ́ gbà fún mi ọlọ́fin àjẹ́ ìṣòwúlé tó wà. ókè mo tọ̀dá láàrin ọ̀rọ̀ àtẹ̀sọ́ wọ́n kò bá wa kiri. ẹ ti jẹ̀bi ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí n tọ́ ni ẹ ti jẹ̀bi ọ̀rọ̀ ẹ fi ilé ẹjọ́ kó máa lọ nílé ẹ má ṣàtọ́tọ́ lu ẹ ṣe lẹ́yìn nínú ilé mi àti ẹ̀ ẹ bá wọ ẹ lọ́jọ́ nínú ilé wa ẹ bá jẹ́ ní. má dẹ̀ wá gà ó ojoojúmọ́ òní alágẹmọ kú sójú àrò ọ̀la alágẹmọ tó kú sójú àrò tójú ò bá ti alágẹmọ tójú ò ti wá ti alárò báyìí ẹ̀yin lónìí ẹ̀yin lánàá bí ẹ̀kún àpọ̀kọ̀jẹ kí ló dé àfi kí ọlọ́ṣàánú wá o. mo fẹ́ fẹ́ ẹ nù mo ṣe pé mo fẹ́ bẹ́ẹ̀ dọ́rẹ̀ lásán gbogbo àlàyé gbogbo nǹkan tó lè máa bẹ̀ẹ́ lẹ́rù mo ti ṣàlàyé fún sísítà ẹ̀ Ruby, I am ready to take you as my wife. gbogbo ọ̀rọ̀ tẹ́mi bá mi sọ láti jọ kò sí ìtí òwò ọ̀gbìn tí pátápátá ìbọn kó tó ṣẹlẹ̀ ni pé èmi náà ti lẹ́yìn tí mò ń fẹ́ kò dé possible kí n fẹ́ni tí mò ń fẹ́ sílẹ̀ kí nítorí mo rí èèyàn kan lé ní kí ni mo fẹ́ fẹ́ni tẹ́mi fi àti ẹ̀sìn fẹ́ra tipẹ́tipẹ́ kí n fi sílẹ̀ ẹ má bínú kò lè work kò lè possible. wo bí ibẹ̀ ayé ń ṣerú ẹ̀. ẹ wo ayé ń ṣerú ẹ ẹni tó ń sọ yìí náà ẹni tó wà responsible wo ló ń sọ. ẹ jọjọjọ owó lè bá mi sọ tí ò dùn lẹ́nu yìí ṣé mo kàn pé fún kókò tọ́jú mi ni àbí ẹ rí mi ẹ rí pé bí ń pa mí ni ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ sí ṣe ní báwọn ṣe wà yìí wọn sì lẹ́ni tó ń fẹ́ wọn tí ní boyfriend débi tó máa fẹ́ máa rí ṣó ti yẹ yín tẹ́bà fi lè mind bóyá kẹ̀kẹ́ ẹnu sáwọn ọmọ máa gbà fún yín èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo ti lọ́kọ ẹ ṣe àmọ̀ pé ládùúgbò dọ̀rí mi bíbà yìí ẹ bá mi lé tẹ́bà ìkúnṣẹ́ ti gbọ́ bàbá mi sọ pé kò wà responsible yín lẹ́wà responsible má bínú ìjọba ọlọ́pàá mo disturb yín ó dàbọ̀ ẹ kó ẹyin sàn dàrí wo bí lẹ́wà responsible. orí aṣèyí òun lọ́wọ́ ọba tọ́rọ̀ bá ń ṣe èrè nígbà mi àwọn afọ́pẹ́bí ló ṣe ní ìjọ tí mo máa pàdé ẹ̀yìn méjì I'm telling you the truth ẹ̀yìn méjì lẹ́wà lórí ẹ̀mí àmọ́ mi ò lè dédé kọnu sẹ́yìn méjì and the fact pé mi mẹ́yìn méjì rí from anywhere òun lọ ọkọ̀ mi kọ́kọ́ lọ sọ́dọ̀ ẹ̀ mo dẹ̀ ti wá rò pé tó bá ṣèṣì tí ó bá gbà má kàn jẹ́ kó yíwọ́ pé mo láìkí omi ìfẹ́ jẹ́ kó jẹ́ pé kí má ti bọ̀ débi kan tó kó sí kejì luckily and unluckily for am kò fàríyá jẹ́ ọlọ́run ní àyè láti tọ́jú jẹ́ fi ìfẹ́ yẹn tóun mèsì ẹ̀ jẹ́ fi bọ́ ẹyọ. ọlọ́run àbúrò mi lẹ kọ́kọ́ pọ̀ inú sí o. ọ̀nà sí yẹn ń ṣe tàbú. kò gbọ́ ọkọ tí mo sọ fún ẹ sìn. àǹtí ẹ ti ń ṣẹ̀ mí bá lè ń sọ̀rọ̀ báyìí ṣé ìwà àdẹ́gbà àtàjọ sọ ni ẹ sọ fún mi ṣé òun sọ fún mi pé òun ẹ̀yà lé ní ṣé ó sọ fún mi pé òun ọjọ́ kọ kiri ni ṣé nǹkan gidi ni kí obìnrin wà lábẹ́ ọkùnrin kó lè máa dọ́kọ̀ kiri kí wàá lọ́wọ́ bá mi fà
tó o bá bọ́ta oṣù ló sọ. lárí ẹlẹ́dàá mi á jẹ níyà lárí àti fún ọmọkùnrin jẹ ìwọ tí kò sí ọkọ lọ́wọ́ ẹ̀ mo dúró tiẹ̀ wọ́n ní kí n máa lọ mi ò lọ́ọ̀bì kankan. ẹlẹ́dàá tiẹ̀ á fi ìyà jẹ àwọn tó jẹ́ ọmọ ọ̀dá ẹ̀ nílé ẹlẹ́dàá tiẹ̀ ò lè fi ìyà jẹ mí torí mi ò bá tiẹ̀ jẹ́ mo lè tọ́jú ẹ̀ gbogbo ìyàwó èrè tó ló bá mi jẹ yẹn èmi yàwó jẹ mí o débi pé wà bá mi jìyà o ò lọ sí goslo rí kó lọ tàbí ọ̀tà o ò lè gbé ìjà kàbọ̀ ọ̀nù tráfíkì rí o èmi ò wá mọ ìyà tó bá mi jẹ o mi ò mọ ìyà tó bá mi jẹ o. ìgbà tí o sí ọkọ lọ́wọ́ ìta ló dúró tiẹ̀. Ọlọ́run dúró tiẹ̀ kọ́ lélẹ̀ èdè. ìwọ jẹ́ Jésù ẹlẹ́dàá tèmi agbọ́wọ́ dání wàá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bí ìyà. ẹlẹ́dàá orí burúkú ẹ̀rọ ló ń da àwọn wọlé ẹlẹ́dàá ń da fún ẹlẹ́dàá tèmi á dẹ̀ gbọ́wọ́ lẹ́rọ kó máa yàlẹ̀ kó máa gbọ́kùnrin kiri kẹ́lẹ́dàá tèmi dẹ̀ máa wò àbí wọ́n á pariwo ẹlẹ́dàá lórí burúkú kan àbẹ́gbà mi kẹ́ ẹgbà mi gbogbo ará àdúgbò rádaràdà àti kejì ẹ̀ àtẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ lè báyé mi jẹ́ ẹ̀ lè bàbá yé mi jẹ́ Ọlọ́run ló táyé mi ṣe ẹ̀yin rádaràdà yìí ẹ̀yin olórí burúkú hello sùdè ya báwo ni káàsán jáde ibo ló wà báyìí ó tiẹ̀ dábẹ̀ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kó mọ̀nà kíra ẹ kú oríire bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àtìyàwó mi àtọmọ ẹ̀ àtàntí ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ gbọ̀n wọ́n síta tán ni ó ti kọ́ sí dànù gbàgbé sọ fún ẹ ó ti kọ́ sí lọ mo fọlọ́ bá búra fún ẹ ibo ni wọ́n wà báyìí àjẹkù ti dà èmi wà nílé o mo dẹ̀ fẹ́ kó máa bọ̀ sórí gbogbo ọjà tá lọ ná lóòótọ́ yẹn ó ti dópin máa bọ̀ nílé jẹ́ ká wá ṣe gangan ṣé wọ́n máa kọ́ wa lójú wọ́n lè sọ pé 1 hour tá a lò ó ti pé kábọ́tà bẹ́ẹ̀ lè máa bọ̀ tẹrutẹru irọ́ adó ti lọ fọkàn ẹ̀ balẹ̀ ok má wàá gbàgbé o tó bá ti ń bọ̀ jọ torí Ọlọ́run bá mi gbé alomọ mix ẹ̀ mọ́ jẹ̀dì àfàtọ́ ẹ tó máa ń kí yẹn tó máa ń kí nàún bá mi gbé yẹn dání kò wá fọ pẹ́yìn sí o ṣáà pé mo láìkọ̀ pẹ́yìn mix gbogbo ẹ̀ papọ̀ má gbé bọ̀ o ṣe mo jẹ́rìí ẹ̀ mo wà lé o àbí kí n máa bọ̀ ni mo dúró díẹ̀ má bọ̀ wọ́n ti kó ní kúkú wọn dànù má bọ̀ jọ àwọn aláyé bàjẹ́ ẹ bá wò mí rọ o. Dọ́lání ibi ìlú jókòó sí tòǹkè tó mọ ẹwà nínú ilé ń bẹ̀ yẹn wò ó jẹ́ kí n sọ fún ẹ mi ò lè máa wá nǹkan tó máa jẹ kí n tún máa náwó hospital o tó bá ti mọ̀ pé ṣe ló máa jókòó síbi tó máa ké wọlé kó wá lọ gbé ọmọ ẹ. ṣọ́rọ̀ mi ò tó rò ní kí lárí ilé mi kúrò ní tọmọtọmọ kí wọ́n dẹni tó ń gbé lọ́dọ̀ yìí irú ayé wo ni. èní kọ́ lọ́jọ́ ẹ̀kún ẹ̀ ṣó mọ̀ pé ilé tí mò ń gbé yìí ṣó mọ̀ pé ọkọ mi tó kọ fún mi ṣó mọ̀ pé ìwọ ló kọ́kọ́ kọnu sí tó sọ pé rárá o àfi lárí o ṣebí ìwà èmi àti ẹ àtọmọ ẹ náà lájọ ń gbé bẹ́ẹ̀ lárí òun dà àbọ̀rẹ́ wo jẹ́ kí n sọ fún ẹ tó bá mọ̀ pé ò ní dákẹ́ ẹkún mi ò lè má wá nǹkan tó máa jẹ kí n tún máa wá owó hospital wo nǹkan tí mo fẹ́ sọ fún ẹ tó bá mọ̀ pé ẹkún yìí ló ṣì máa sun wá wọlé kó gbé ọmọ ẹ kó gbalé ọkọ ẹ lọ ṣó ti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn. ẹbí yín kọ́ ẹbí lárí. Oríyọmí ló tè bẹ́ẹ̀ tí òfin dà lálẹ́ gara Oríyọmí mà ti di scarcity commodity Oríyọmí ò kì í gbélé tó bá ti lọ lápá ọ̀rọ̀ báyìí ojú ti alẹ́ kó tó dé ọ̀rọ̀ ẹ̀ ti sún mi ó kàn ń dojú tì mí ládùúgbò ni mo fẹ́ kó bá mi pè kó bá ń bá sọ̀rọ̀.
kó ṣàánú mi kó jẹ́ ọkùnrin lọ́wọ́ mi. irú ìrìn òṣìwò ló ń rìn yẹn gan-an. ẹ dúró àǹtí o ṣojú ẹ̀yin méjì náà lọ ní ẹ̀yin àti ẹnìkan. kò yé mi fún wọn ó ti sún mi ó ti sún mi. ẹ wò tó bá ti dé ẹ sọ pé kóun fúnra rẹ̀ kó pè mí fúnra rẹ̀ mo fẹ́ bá sọ̀rọ̀. àti mi òun náà ló fúnra mi náà ló dé. kó padà kó rẹ padà sọ̀hún kó lọ sí bọ̀. mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ òṣìwò ọkùnrin ni wọ́n àbòbìnrin ibo ló ti ń bọ̀. ọkùnrin àti obìnrin ni wọ́n nà. orí ò pé lọ́rùn ẹ̀ mo bẹ̀ sọ̀rọ̀ wí náà ọkùnrin ní obìnrin. ọ̀rẹ́ mi tẹ̀lé sùúrù dúró ná ṣó mọ̀ pé tó bá gbìyàn ló ní fúnra ẹ̀ ó yẹ kéèyàn máa pa fún ẹ̀ mọ́ ni o sórí kíní kan tó ń ṣe jẹ́jẹ́ ikú pa ká má wàá sọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ ọ̀rẹ́ náà ti ń sọ ọ́ bíbá tá àti ìsọ̀tàn ẹ̀ òun ló dé tó tún bí ẹ pé bòló lọ tó tí ì rí sí fún ẹ. orí ẹ̀ ò pé lọ́rùn ẹ̀ irin oṣù irin lánàá tó rìn kiri wọ́n jẹ́ kí n sọ ọ̀kan fún ẹ pé etí ẹ̀ sílẹ̀ kò gbọ́ ó gbọ́dọ̀ gbóyún débi o tó bá ti lè tó ṣe ránu oṣù ránu ẹ kákàkiri tó wá gbóyún tó wá rò pé máa wá sí bíbí kò lè jọ o ṣé ti gbọ́ ṣé ọ̀pọ̀ àǹtí mi bó ṣe wà yìí bó ṣe dálé moṣú sílé yìí ṣé o pé ni wọ́n dùn ni ìwọ náà wọ́n fẹ́ dálé moṣú síbí inú yìí kò lè gbẹ́ ní àti kò lè gbá ọ because family house àríkò jẹ́ kí n bá sọ̀rọ̀ jẹ́ kí n bá mọ̀ ìṣe wọn nínú òṣì lọ́mọ yìí kẹ́ wo o lè wá dálé moṣú síbí yìí òbí wọn ní ẹ̀ ṣe dálé moṣú ṣe ti gbọ́. àǹtí àti fẹ́ máa lọ o ṣé máa ìdẹ́ o ṣé gan o ṣé o. oníranù òṣì ẹ wà àǹtí mi ẹ ní bínú ni ọmọ kékeré lórí yọ mí ọmọ kékeré ni ẹ ní bínú ṣẹ́rí kí nìyẹn mo ẹ má bínú ṣe ti gbọ́ màá bá yín sẹ́ǹdẹ̀ ṣe ti gbọ́ màá bá yín sẹ́ǹdẹ̀. wọlé jẹ́ àlọ́ ọjà mi. àti ìwọ ló wà ní mọ́tò tó wá jẹ́ ìgbésẹ̀ kan pẹ̀lú láì bó ṣe máa ń rìn kó já ọ. kí ni fúlẹ̀ tó ní. àti ẹ̀sìn yẹn lẹ̀ ẹ̀ mọ bó ṣe ń lọ ní ìgboro. àìsí mi ẹ̀ parí ọkọ̀ sí mi. mo fi olè ní ẹ olè ní ẹ mo ti drop nǹkan tí mo fẹ́ fún ẹ lẹ̀ fún mọ́mí ẹ. ẹ má gbà kọ́ lọ́wọ́ yín kẹ́kẹ́. mo ti drop ẹ lẹ̀. ẹ rọra o ẹ má parí o. ó dàbọ̀. wọ́n bá súnmọ́ mi tí pátá ẹ̀ nígbàjú nílẹ̀ máa ga jù ẹ lọ ìwọ ni ọmọ sàn tó kó pọ́pọ́ bá yẹ kí wọnú ọlá kó lárú gbàgà kó lè mí sálẹ̀ mọ́ṣú lẹ́nu wọnú ọlá kó tọ́sí. mọ́mí ẹ wo mi ò láìkẹ́ nígbà tí wọ́n ti tán béèrè lọ́wọ́ yín pé bó mo ó yẹ kẹ́ sọ fún pé ẹ rán mi iṣẹ́ yìí. wọ́n sọ pé mo rí ìrìn fún rẹ̀ ẹ̀yin náà kọ́ ni. oṣù láyé oṣù lọ́dún sọ̀rọ̀ àbí wọ́n ṣe ọ̀tá ẹ̀ ni ọmọkọ mi mo bí mo bá rẹ̀ láwọn ẹni sọ ní kọ́tọ̀ rẹ̀ èmi máa pa ẹ́ ọ̀ lè ṣe mí lọ́sọ̀ọ̀sọ̀ tí náà ọ̀ lè ṣe mí lọ́sọ̀ èmi máa kò ní í ṣe mọ́mí. gẹ́gẹ́ bí mo sọ fún yín lọ bàbá bẹ́ẹ̀ pé mi ò ti ẹ̀gbọ́n kí ọmọ ẹ̀gbọ́n mi wọnú ọlá kó lánú ẹgbàgà kó sọ pé mi dálé moṣú láti pé nǹkan tó wà lẹ́nu ẹ̀ ló fi ń bùn mi bàbá ẹ jọ̀ọ́ tó lọ lọ ẹ má jẹ́ kí ìyà ìjẹ mi gbé o mo fẹ́ kẹ́ bá mi dá oògùn àmúbọ́kẹ́ bá mi dá láyà kọ́kùnrin máa gbé kó máa jùlẹ̀ kó bẹ̀ sí ṣẹ́sì káàkiri àdúgbò kó dàbí ajá bàbá ẹ jọ̀ọ́ tó lọ lọ mi ìfẹ́ kó ní ibùdókọ̀ ayọ̀. ṣé bí gbogbo ọ̀rọ̀ tó ń tẹnu mọ́ ń ta ẹ̀ gbogbo ẹ̀ láti sọ lásọkún náà nulẹ̀ oorun ló fòfò mi ń ṣe ó ní kò jẹ dáadáa sórí iṣẹ́ tí mò ń ṣe yìí ọwọ́ àwọn bàbá ńlá bàbá mi mo ti bá wọn ò sì ṣe é tì rí ó sì dá mi lójú pé èmi náà ò ní ṣe é tì sórí mo fi kinní kan dá ọ lójú tí n bá fẹnu góbì fún ẹ jẹ o lè má jẹ o ṣùgbọ́n tí n bá fi sọ̀rọ̀ fún ọ mo fẹ́ jẹ́ kó o gbà wo dá mi dá yòókù ìwọ ṣe mẹ́dọ̀. kí n fọkàn balẹ̀ ṣe báyìí ṣe mẹ́dọ̀. ojú òkú ní tì àwọn bàbá yín náà wà á fún ìṣe ìfẹsẹ̀ ọgbà bá yín. dá mi dá yòókù máa ń relé ń tiẹ̀. ó dá bàbá o. olófòfó ń ṣe òní òjẹ́ dáadáa. àwọn ọmọ ẹ̀ dáadáa mọ́ wọ́n á máa sáré ọ̀la sáré. àǹtí mi ẹbí mi kọ́ àǹtí mi
àǹtí mi ládùúgbò bí mo ṣe mú yín àǹtí mi ẹ má kúnlẹ̀ mo fọlọ́n bàbẹ̀ ẹ má kúnlẹ̀ ládùúgbò bí mo ṣe mú yín àǹtí mi.